ẹ̀sùn ẹ kálẹ́ sà. ẹ kálẹ́ gbogbo lé. àti gbọ̀nyìn náà ẹ sùn mọ́ ẹ kálẹ́ o. yes orúkọ yín sà. Babatunde Sobayo ni mí. Mr. Babatunde Sobayo. bẹ́ẹ̀ni. ayé lórí ètò kọ́kọ́ alátẹ ṣé kò sí mọ̀ pé wà tí ò bá sí àníírí yín àmọ́ bí ní Ọ̀yọ́ kí ló ṣẹlẹ̀ gan. n tó ṣẹlẹ̀ kan kò ju wípé mo mú orúkọ àwọn pásítọ̀ kan wá sí ibà ẹ̀ láti wá fi ọmọ mi kọ́ wọn lọ́rùn lórí ìgbésẹ̀ tó ń gbé lórí ẹ̀mí ọmọ mi ló gbé mi níbi báyìí. àwọn pastors. bẹ́ẹ̀ni àwọn jẹ́ bíi pé àwọn náà ń ṣiṣẹ́ fún ìyàwó ẹ̀ láti. ṣáwọn pastors lè mú orúkọ wọn wá lẹ́mẹ́jọ wá nàbí ìyàwó àti ìyàwó tó gbéṣẹ́ àti ìyàwó tó gbéṣẹ́ fún wọn gbogbo. because tí ọba pastor kò lè fòwánú ẹbí. bẹ́ẹ̀ni. ẹnìkan ní òdòdó àwọn pastors. bẹ́ẹ̀ni bàbá. bó ló ṣe jẹ́ ẹ là ń hàn wá. ní ó ti ń lọ bí oṣù kan sẹ́yìn mo rí i pé àwọ̀ ń wáyé láàrin ọmọ mi àti ìyàwó ẹ̀ ní orílẹ̀-èdè South Africa tó ń wà. àtìyàwó àtọmọ tí ọkùnrin lọmọ tí yín. ọkùnrin lọmọ tèmi. ìyàwó tiẹ̀ àwọn méjèèjì wà ní South Africa. bẹ́ẹ̀ni. ok. mo dẹ̀ ṣe òfin tó láti mọ nǹkan tó fa ìdí ayẹyẹ ibi pé ó dé àárín kan ọmọ mi block mi lórí ọ̀rọ̀ yẹn mi ti bínú sí i pé fìyàwó ẹ lẹ̀ ẹnì kejì ẹ nìyẹn ẹ̀yin méjèèjì ẹ lẹ́bí ẹ lára lọ́hùn. àṣọ nídìí kan tí òun rí lókè tó pè mí bá bí ẹ o gbọ́dọ̀ kọ̀rọ̀ sí mi lẹ́nu èmi mọ̀ pé ó ti ní nǹkan tó ti rí nínú rẹ̀ tí ó ń bọ̀ ọ̀nà àtẹ̀. àdèfí bẹ̀rẹ̀ sí di pé àbúrò mi kan wá wà ìyẹn dàbí àbúrò sí ìyẹn wá pè mí pé dádì ó yẹ kẹ́ ẹ bẹ bọ̀dà ni pé kí ló ń ṣẹlẹ̀ kẹ́ ẹ tẹ̀ wọ́n nínú mo ní kí ló kí n tẹ̀ nínú fún ó ní kẹ́ ẹ tẹ̀ nínú kẹ́ gbọ́rọ̀ tí wọ́n náà tẹ́nu ìyàwó nìkan lẹ̀ ń gbọ́ yìí ẹ̀ gbọ́ tí ẹnu bọ̀dà mo lókè wọ́n fúnra rẹ̀ sọ fún pé kó pè mí fúnra rẹ̀ wá pè mí wọ́n ní ìgbà tẹ́ pé ẹ̀ fún láyè kó ń sọ tẹnu tòun ṣé kó pa wọn fún ọ̀tá yín ni ìgbà tẹ́ pé àwọn ẹbí ìyàwó òun àti ìyàwó òun wọn mú kọ́mi sí ilé ológun báwo ó bá send proof ní píríọ̀dù yẹn bá gbọ́ proof wà mí jábọ̀ bíbí sí tí mo lè fi ọ̀nà òkè ti gbọ́ ṣe àtìgbà láti kò sọ̀rọ̀ yẹn o wọ́n lè pè wá papọ̀ èmi àtàwọn fámìlì yẹn àti ẹ̀fìmọ̀ sọ̀kan pé ká parí ẹ̀ ní ọ̀rọ̀ ilé ó wá ní àwọn pastors tó pé wọ́n wà involved nínú issue yẹn pastor ọ̀rọ̀ wọlé pastor fire oníyẹn fire ìkan ẹdúnnù ní burúkú ẹ̀kẹta yẹn náà ẹnìkan ní pé alájí kan ló gùdù ìkan náà pastor peter lórúkọ pastor òun náà let me see it sorry. ẹ máa sọ̀rọ̀ lọ ẹ máa wò. so wọ́n ṣáà fún mi lórúkọ àwọn nìyẹn pé àwọn tó wà involved ni mo ní ok tó yẹ pé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ eléyìí ó gbọ́dọ̀ dórí atẹ́gùn o ó yẹ yín. ẹ bá mi súnmọ́ kíní àwọn èèyàn tí láwọn ò gbọ́ yín dáadáa. tó yẹ pé bẹ́ẹ̀ ni irú pásítọ̀ tó pè láṣẹ ọ̀rọ̀ yẹn pásítọ̀ ọ̀rọ̀ wọlé ìkan ló pè wọn pásítọ̀ fáyà wọlé fáyà bàbá kan ní pé alájí ògùdù ìyá kílókọ ìyá kíní kan dáadọ́ kúrúkọ obìnrin òun náà bákan bóyá ìyá màánù tó rúkọ yẹn kó tó dúpọ̀ kóyìn báyìí tó ń ka kú bẹ̀ sí gbogbo pásítọ̀ tó ń ka kú pè ní ọ̀rọ̀ yẹn ó ṣàkóso gbogbo àlàyé ó ṣe sí mi ó sẹ́ni àwọn clips ẹ̀ sí mi ó ti pọ̀ jù mo ní tó wáyé pé bẹ́ẹ̀ ni kí gbogbo ọmọ Nàìjíríà tó lọ kọ́ gbà mí n fẹ́ fi ọmọ mi kọ́ wọn lọ́rùn ni kò ju yẹn lọ o pé nǹkan kan gbọ́dọ̀ ṣe o nǹkan tí mo tó rẹ̀ wá nìyẹn. mọ́mì tọ́jú kò lẹ́gbẹ̀ẹ́ yín bó lọ sí jẹ́. sísítà ìyàwó ọmọ mi ni wọ́n jẹ́ àwọn náà gbọ́ sí gbòòrò yìí náà. táwọn náà kópa lórí ẹ̀. wọ́n kópa gẹ́gẹ́ bí abiyamọ mo ti àmọ́ láàrin kan ó kúrẹ́ káàtó but wọ́n ti seek fún apology lórí yẹn ó ti yé nìsín ẹ̀ ń gbọ́ mi. à ń gbọ́ yín. bọ́ àwọn pásítọ̀ yẹn gangan mission tèmi gangan lẹ́nìí ni pé kí n fa mi kọ́ wọn lọ́rùn but nígbà tí mi ti wá rí wọn lẹ́nìí yìí abati sọ ní
tùbínùbí níta bíi pé kò ní dórí afẹ́fẹ́ báyìí nígbà táwọn ẹbí mi ti ṣe mítìn àti ṣe ìpàdé pé tí àwọn pásítọ̀ yẹn bá fi lè wá láti lè mi sọ pé àjọsọ ní tùbínùbí kí fọmọ kọ́ wọn lọ́rùn tó bá fi lè wá kí kúkú pariwo wọn sí gbogbo ayé o àti ẹ̀gbọ́n ìyàwó àti anybody àti yáyàwó tó wà involve o bí because kẹ́hìn pé olúbìnrin gbàkọ́ o bẹ́ẹ̀ ni náà alábò ní gbàkọ́ bẹ́ẹ̀ ni bàbá bó ṣe jẹ́ nìyẹn. alákọ̀ náà sì ní gbàbó. mọ́mì ẹ kalẹ́. ẹ kalẹ́ sà. ẹ bá ń gbẹ́nu sí máìkì yẹn ni. ẹ kalẹ́ sà. ẹ lè máa sọ ṣé gbogbo tó sọ bẹ́ẹ̀ náà rí. bẹ́ẹ̀ ló rí sà. ẹ kí ni ṣé kí ni àbúrò tí yín sọ fún yín torí pé àwọn ẹ mà lè gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn tán kí làbúrò yín sọ fún yín tẹ́ fi ń bá àbúrò yín sẹ́yìn lẹ́ ń bá ẹ̀yin ní ẹni kó sẹ́ndì àbí àbúrò yín kan náà ni torí mo gbọ́ náà yẹn pé kó sẹ́ndì pé ibì kan lẹ́wà bó bá yẹ kí gígùn ni wọ́n bá gún ẹ bá ṣe kíni kan sóhun wọn ni ẹ̀yin kọ́. ẹ ṣáàbà mi bẹ̀ wọ́n kọ́ máa bínú. ok ẹ̀yin ọmọ nàìjíríà n tó ṣẹlẹ̀ rèé o tó rán ní kí n summarize n tó ṣẹlẹ̀ rèé ṣe rí dádì tí wọ́n jókòó tẹ́ kọ́ gbọ́rọ̀ wọn yìí ọmọ tí wọ́n ọkùnrin ó ń gbé nílùú South Africa mọ́mì tí wọ́n jókòó yìí àbúrò tiwọn òun ni ìyàwó ọmọ dádì yìí tí wọ́n jọ ń gbé ní South Africa èdè àìyedè ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì lọ́kọ-láya tí ìyàwó bá ti ń fi ẹjọ́ sun bàbá gẹ́gẹ́ bí bàbá ọkọ gidi a máa bá ọmọ tí wọ́n wí pé kí ló ń ṣe ẹ lẹ́bí lọ́hùn náà ìyàwó rẹ ni wá máa ṣe sùúrù náà ó tó àkókò kan ọmọ rí wípé bàbá yìí ò mọ scores ọmọ sábà bẹ́ẹ̀ blocking pé gbà tẹ bàbá mi sọ̀rọ̀ mọ́ ẹ mọ tí mò ń sọ ṣùgbọ́n àbúrò bàbá tó ń bá ọmọ bàbá sọ̀rọ̀ yẹn ọkùnrin tó ń bá sọ̀rọ̀ ìyẹn wá gbọ́ ọkùnrin yẹn yé dáadáa ló wá padà wá sọ fún bàbá pé gbogbo ìgbà tí tẹ́ẹ̀kan ń bá ọmọ yìí wí tẹ́ ń bá wí ẹ bá tẹ́tí kẹ́ ẹ gbọ́ ohun tóun náà fẹ́ sọ ó ní ọ̀dà tó bá yẹ ké bẹ́ẹ̀ ni sọ fún un kó pè mí tó mọ̀ kó ti búlọ́ọ̀kù mi ìgbà tí ọmọ tí wọ́n pè wọ́n ó pè wọ́n bàbá ní ilé tó ń ṣe báyìí ó wá sọ yẹn lẹ́kùnrẹ́rẹ́ tẹ máa rò pé ẹnu òun dùn ẹgbà pẹ̀lú ẹ̀rí ẹ lọ gbọ́ ìgbà tí bàbá yìí wá gbogbo voice note tí wọ́n send pátápátá bàbá yìí ká ọ lórí pé tọ̀tá àwọn bá wọn ni wọ́n fi wá take up pé kò sí tó jọ ẹ̀ lè pọmọ fún mi bó o ní ìjà ṣe lè wà láàrin ọkọ àtìyàwó kí ìyàwó àti ẹbí rẹ̀ àtàwọn pásítọ̀ kan àwọn wòlíì kan àfáà kan ìyá kan tí wọ́n fi orúkọ ọmọ wọn àti fọ́tò ọmọ wọn tí wọ́n fi ránṣẹ́ sí pé kó máa ṣiṣẹ́ lórí ọmọ wọn ṣé ẹ fẹ́ pọmọ fáwọn ni ọlọ́wọ́n sọ ọ́ tù bí àwọn kọ́kọ́ sọ ọ́ ṣùgbọ́n àwọn wò pé àwọn tí àwọn pásítọ̀ tẹ́ ẹ sọ pé ẹ tẹ́ rí kí wọ́n yọjú náà ọ̀rọ̀ táwọn gbọ́ ipò kájọ sọ àwọn pásítọ̀ yìí kọ́ wọn wá o ní bàbá fi rò pé torí nínú ọ̀rọ̀ yẹn ọ̀làjì èmi gan gbọ́ mo gbọ́ kan bàbá tó ní wo ẹnu àjẹ́ kìí ṣe ìdún inú ọ̀rọ̀ tì yẹn bóyá nọ́mbà 8 ni bó nọ́mbà 8 ń wá láyẹn máa rò pé bóyá òun ní tiẹ̀ mọ̀rọ̀ yẹn pọ̀ bàbá ṣé ká má lo nǹkan kan ni. ẹ ló nà sẹ́rùn bá yín ni. ẹ pé bí wọ́n parọ́ mọ́ wọn ni. ok wọ́n kọ́ play nọ́mbà 8 yẹn ná play rẹ̀ ná ká gbọ́n tó wà ń bẹ̀ play rẹ̀ ná.
ẹni ọjọ́ àánú ẹ̀rọ àánú gbà ayé ò ní bá ti ń jẹ́ ò ní faṣọ ìyá mọ́ yín lára bẹ́ẹ̀ ló máa rí Jésù Olúwa wa. Ẹ wo àǹtí ẹlọ́jọ́ kò yẹn fògólè. ẹ wo kọ́kọ́ pọ́ọ̀sì ẹ̀ ná ṣé ẹ rí ta ni wọ́n pè bàbá ta ni wọ́n pè lógo. ìyàwó ọmọ mi. ìyàwó ṣé ògo kíní. ògo Olúwa. ògo Olúwa ló kọ rẹ̀. tẹ bá ń gbọ́ ògo ìyàwó ọmọ bàbá yìí ní jẹ́ ògo. ìyàwó bàbá yìí ní jẹ́ ògo. ẹ tẹ́tí kẹ́ ẹ máa gbọ́ ohun tí ń ṣẹlẹ̀. gbogbo ẹ̀yin tí a bá lọ́mọ lókèèrè àbí nílẹ̀ yìí gan náà ni. ẹ jẹ́ kí ẹ gbọ́. ìyá ọmọ yín lára bẹ́ẹ̀ ló máa rí Jésù Olúwa wa. Ẹ wo àǹtí ẹlọ́jọ́ kò yẹn fògólè kò ń gbọ́ràn wọn ní ọkọ òun ó ti bá mi sọ lọ́jọ́ kọ ẹ̀ ògo gbogbo tí ò yẹ kó sáyà ló ń kó sáyà. àwa táwa wà níbi táwa wà níbi iṣẹ́ àwa ń sẹ́ẹ̀tì nǹkan ìwọ ọlọ́run tó fẹ́ jà fún ẹ báyìí ni àbí ọlọ́run ni ó jà fún ara ẹ̀. ògo lọ jókòó ẹ filẹ̀ ẹ jẹ́ kó lọ jókòó ara ẹ̀ jẹ́jẹ́ kó má wo bẹ̀ rárá. ajá tí wọn ò fi ṣọ́ ògún pa ábílẹ̀ tẹ́sí tó fi ṣọ́ ògún gangan ṣógun ò ní padà ní. àṣìṣe tó máa ṣe náà là ń lé gbogbo àwọn tó kò mọ̀ pé wẹ́rẹ́wẹ́rẹ́ ni kò ń jẹlé. àwa àbí táwa wà ní iṣẹ́ àwa ń sẹ́ẹ̀tì nǹkan. ẹ gbọ́ o pásítọ̀ àti pásítọ̀ làwọn àbí wòlíì làwọn pásítọ̀ ni wọ́n pera wọn. wọ́n ní pa àwọn fáyà. ok wọ́n ní ajá tí wọn ò fi ṣọ́ ògún gan-an ògún pa bèrètà sẹ́yìn tí wọ́n gbé sẹ́nu ògún gan. jẹ́ ń gbọ́. ìwọ ọlọ́run tó fẹ́ jà fún ẹ báyìí ni àbí ọlọ́run ni ó jà fún ara ẹ̀. ògo lọ jókòó ẹ filẹ̀ ẹ jẹ́ kó lọ jókòó ara ẹ̀ jẹ́jẹ́ kó má wo bẹ̀ rárá. ajá tí wọn ò fi ṣọ́ ògún pa ábílẹ̀ tẹ́sí tó fi ṣọ́ ògún gangan ṣógun ò ní padà ní. àṣìṣe tó máa ṣe náà là ń lé gbogbo àwọn tó kò mọ̀ pé wẹ́rẹ́wẹ́rẹ́ ni kò ń jẹlé. kó farabalẹ̀ o kó má parẹ́ ọmọ kékeré rẹ̀ ní ẹ̀. God bless you. ó máa ń nà ó dẹ̀ máa ké ẹni tí ń ké àbúrò mi kan ní ìdẹ̀ṣẹ̀ lóòzì ní last year ọmọ ló fún ní nọ́mbà ilé ó lẹ́ni tí ọkọ òun náà tọ́jọ́ máa ń wà ní nǹkan ní sọ fún máa mo ní kàn jọ ló máa ń jà every time kí ló dé kí ló fàjà kí wọ́n máa lura àwọn tó máa ké every time ìjọ kan Yọ̀mí wá pé mọ́rin mi pé ṣùgbọ́n ṣẹ̀ṣẹ̀ pé yín fún kan ní last year ní pé eléyìí náà tóun bá ṣe ibẹ̀ ṣe máa ṣe rí ẹ máa wá gbé wá ní ẹjọ́ kí lè fà dé bẹ́ẹ̀ so. wọ́n ní mò ń bọ̀. tọ ẹ̀yin èèyàn ṣe rí Ogboninun Channel yẹn adake máa wò ẹ kọ́kọ́ subscribe sí. bẹ́ẹ̀ni. tẹ́ bá ti subscribe sí ẹ tan notification button. so that anytime tó bá ti post nǹkan bẹ́ẹ̀ a máa dún gbogbo létí yín kẹ́lẹ́ mọ̀ lọ́wọ́ kan kẹ́lẹ́ máa wá wò. ṣé wàá rí Buckingham Daddy bàbá ẹlẹ́fẹ̀ bàbá onídán bàbá eléré bàbá aláṣà ẹ tún wá sí orí Buckingham Daddy TV kẹsàn. yóò máa delete ẹ o. onídàá ti bá rojọ́ mo ti gbọ́ ṣùgbọ́n ló ṣe sọ fún mi oṣù máa ṣàdé parí oṣù máa parí màá lè máa bi ti máa kóra mi gbà má bàa ágì lórí ọmọ gan má bàa ágì lórí àwọn ọmọ kò sí wàhálà mo ti gbọ́ tó bá ti wá sórí tó ṣe ń rojọ́ òṣì. ẹ lógo kò ń ṣe pé kò kó àyà sókè mi ò lè sọ èyí tí mo sẹ́ǹdì sí ẹ yìí kó yóò máa delete ẹ o iṣẹ́ tí ìyá ẹ̀ rí ṣe kò gbà pé ó ń lọ sẹ́nìwẹ́ o lè delete ẹ̀ tó bá kà tán. onídàá ti bá rojọ́ mo ti gbọ́ ṣùgbọ́n ló ṣe sọ fún mi oṣù máa ṣàdé parí oṣù máa parí màá lè máa bi ti máa kóra mi gbà má bàa ágì lórí ọmọ gan má bàa ágì lórí àwọn ọmọ kò sí wàhálà mo ti gbọ́ tó bá ti wá sórí tó ṣe ń rojọ́ òṣì yẹn gan pé o ti sọ fún mi lọ́sàn-án o ti sọ mo ti gbọ́ sí wàhálà
àná ṣáàlù sọ fún mi ẹ̀sán àná mọ́rọ̀lẹ́ náà ló ṣe sọ fún mi oṣù máa parí tóṣù bá parí kò sí wàhálà ọlọ́run aṣọ wa máa kò nídìí pò náà mi o ti sọ fún mi ni mo ti gbọ́ ògolúwa wọn rẹ́jẹ̀ lẹ́nu àjẹ́ o ògo jẹ́ kórìí ẹ pé o. wọ́n ṣe sùúrù wọ́n rẹ́jẹ̀ lẹ́nu àjẹ́ o wọ́n rí ẹ̀jẹ̀ lẹ́nu àjẹ́ play rẹ̀ lọ. èròjọ́ òṣì yẹn gan pé o ti sọ fún mi lọ́sàn-án o ti sọ mo ti gbọ́ sí wàhálà àná ṣáàlù sọ fún mi ẹ̀sán àná mọ́rọ̀lẹ́ náà ló ṣe sọ fún mi tóṣù máa parí tóṣù bá parí kò sí wàhálà ọlọ́run aṣọ wa máa kò nídìí pò náà mi o ti sọ fún mi ni mo ti gbọ́ ògolúwa wọn rẹ́jẹ̀ lẹ́nu àjẹ́ o ògo jẹ́ kórìí ẹ pé o tó bá bẹ kí n bẹ dá sí ọ̀rọ̀ ẹjọ́ òṣì tó ro yẹn ti ń pọ̀ jù o ó ti sọ fún mi kò nídìí pò náà mi kò nídìí wọ́n ṣàjẹ́ ń fara rí délé wa kò sí wàhálà ó ti sọ fún mi náà máa nà mí kò nídìí pò náà mi ó ti sọ fún mi mo ti gbọ́ má bínú ọ̀rẹ́ ẹ wọ́n kàn kí mi ni mo sọ fún ó dá má bínú mi ní fẹjọ́ ẹ̀sùn anybody mọ́ ṣó ti rí mi ní fẹjọ́ ẹ̀sùn anybody mọ́ tó bá pẹ́ chọ́ọ̀chì kan wà lára ìdìbẹ̀ nǹkan tó lè shift lọ fi lélẹ̀ fúnfún rẹ̀ ló máa wá bẹ́ẹ̀ níbi tó wà àti wípé nǹkan tí màá yẹn sọ fún mi ní pé ò gbúdọ̀ kúrò ńbẹ̀ ṣọ́ra àwọn ẹni tó ń fẹ́ contact àwọn ni kò rí ìgò tó bá lè get 100 ní ọ̀la sọ́túnla wọ́n máa bẹ̀rẹ̀ mojó máa jókòó tí wọn tájọ máa gún gbogbo ẹ̀ nǹkan tó bá máa lọ ó ti sọ fún mi nígbà tí wọ́n ti sọ̀rọ̀ picture tó máa ní ọ̀tọ̀ ní picture yẹn ọ̀tọ̀ọ̀tọ̀ ni pé kí n wá lọ́tọ̀ọ̀tọ̀ àwọn ọlọ́mọ ọmọ bọ́ ṣe máa yanjú ẹ̀ ní agbára ọlọ́run ilẹ̀ ti ṣú báyìí mo ṣe wá ṣọ́ọ̀bù wọn palẹ̀ mọ́ lọ́wọ́ arẹwà máa jírí mi láàárọ̀ lànà máa lọ fọ picture yẹn jáde tí n bá fọ máa snap ẹ̀ sí ẹ máa fọ picture yẹn sílẹ̀ lọ́la so owó yẹn ló máa dìlé ṣó tún yé ìwọ tó bá ṣàtìrí oyè yẹn send ẹ̀ sí mi máa wá ìyókù jáde ó pẹ́ jù by Monday wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n tó bẹ̀rẹ̀ iṣẹ́ Monday wọn ara wálẹ̀ kò rẹ́ni ta sóhun ara ń kan ló ti fẹ́ bugi jẹ. káyọ̀ dáàdi ń pè kọ́ mi mò ń dá sọ̀rọ̀ lọ́rọ̀ tèmi náà wà lára mi kò tẹ̀ ń ṣe fún mi dáàdi dá. mọ́mì fine wọ́n ń nọra wọn ní tó burú ni gbà tí wọ́n nọra wọn kí ló tẹ̀lé kú gbìyànjú kí wọ́n kọra wọn tó fi jẹ́ pé eré tẹ̀ ń bá ọmọ yẹn sálélé kí ló tẹ̀ sọ fún kẹ́ advice ẹ̀ wípé bó ọkọ ẹ ṣe ń nà ẹ́ yìí o then divorce him. mami awo le gbọ́ ẹ máa play ten play lọ́tàn máa lè sọ̀rọ̀ sókè ẹ máa play ẹ sọ̀rọ̀ sókè ní mike ẹ sọ̀rọ̀ sókè ní àwọn kẹfẹ́ sọ̀rọ̀. mo ní kí ló dé tí ò pe bàbá ó lóun pe bàbá wípé bàbá ò sọ nǹkan kan mo wá ní nọ́mbà ìyàwó wọn kọ ó lóun ò ní ṣùgbọ́n tí wọ́n á bí last week ó máa ń wá ní irọ́ ló ń pa pé nọ́mbà ẹ̀ wà lọ́wọ́ even nọ́mbà táwọn gan fún mi mò ń pè kó lọ so máa ní mi dẹ̀ ní nọ́mbà grandma lọ́wọ́ so ẹ jọ̀ọ́ ó mọ̀ pé mo ṣe dádì ń lè ṣe ìdílé wọn ìyọ̀mí ò ṣe mí ọlọ́run dẹ̀ rí mi. mọ́mì kí ni reason ṣé voice yín lélẹ̀ kí ni reason ẹ máa gbọ́ o ọlọ́run kọ́ ló ń ṣàánú àwọn ọkùnrin o kọ́ ló ń ṣàánú wa o kọ́ ló ń ṣàánú wa o kọ́ ló ń ṣàánú wa o kí lẹ jẹ́ bó lẹ fẹ́ kí ọkọ tí ń gan máa fi lálẹ́ yìí. òun náà ní mi tiẹ̀ mọ̀. ọkọ tí ń gangan àmọ́ kò tọkọ yín wà because ẹ̀yin tẹ̀lé bá àbúrò yín sáré eré bẹ́ẹ̀ ọkọ yín gan lè ti sọ́ di gbẹ̀wò dání náà. irọ́ kí ni ẹ ní fọ́tò yẹn àbúrò yín dẹ̀ ń sẹ́ndì ẹ̀yin bí àbúrò yẹn gan lè máa níran bẹ́ẹ̀ ṣùgbọ́n àbítọ́ ẹ̀kọ́ náà ló lè sọ fún ẹ̀yin lẹ́ ń bá a sáré fọ́tò ọmọ bàbá yìí àti ẹ̀ ẹlẹ́fọ̀ọ́ lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n mọ ohun tí wọ́n fi ṣe kí wọ́n fẹ́ fi ṣe ibo lẹ lọ níjọ náà kí ló kọ́ ẹ̀ ń tẹ̀ lọ bá. no chọ́ọ̀chì yẹn náà ni. chọ́ọ̀chì ni
ni wọ́n lẹ sọ pé bó jẹ́ pé lálẹ́ bó jẹ́ pé wọ́n bá gun ẹ bá wọn bẹ̀ tí wọ́n fi gun ni. irọ́ mi kò fi yẹn sọ̀rọ̀. ẹ lè fi sọ̀rọ̀ ẹ má parọ́ mọ́. fi Ọlọ́run bá ṣẹlẹ̀ rí ipe irọ́ ìgbà tẹ́ni yẹn ni pé kí n mú wá ipe àwọn méjì ipe ìjà yẹn máa stop láàrin wọn òun ni nǹkan tí mi ṣe o pé ìjà wọn máa stop àmì dẹ́ ń pe bàbá. ẹ máa gbọ́ mi tíjà bá máa stop ẹ máa gbọ́ tíjà bá máa stop ẹni tó tutọ́ lẹ̀ tó fẹsẹ̀ rà ó mọ tí wọ́n fi tọ́ ṣe ẹ gbọ́ mi o tíjà bá máa stop tí wọ́n sọ ni pé yes ẹ wá fọ́tò bí táwọn méjì bá jọ wà àbí nǹkan kan tó pé ẹ fẹ́ yẹ kọjá àbí wọ́n ó dèrò papọ̀ ni kì í ṣe pé fọ́tò wọn lọ́tọ̀ọ̀tọ̀ ni kò mú wá. hello sir. ẹnu statement yín tẹ́ ẹ sọ yẹn náà ẹ gbọ́n tẹ́ ẹ sọ náà ẹnu àjẹ́ kì í ṣẹ̀jẹ̀ ẹ kàn sọ ọ́ ni wọ́n ní má play rẹ̀ mọ́ má tún play rẹ̀ àbí kó tún play rẹ̀ ni. torí Ọlọ́run ẹ jọ. èmi kọ́ lẹ́sẹ̀ àwọn ẹbí tẹ́ ẹsẹ̀ rè. ti bẹ̀ bàbá láti last week. pásítọ̀ yẹn àwọn pásítọ̀ yẹn gangan kọ́ ẹ láti mú ọ jáde àwọn pásítọ̀ tó sọ pé yẹn ajá tí wọ́n fi sọ Ògún tí wọ́n fi sọ Ògún gan Ògún pa dèkòdépè tí wọ́n fi sọ Ògún ajá that means ọmọ tẹ́ ẹ̀ gbé sí ẹ̀ fún wọn gan wọ́n lè pa dèkòdépè tẹ́ ẹ̀ gbé sí ẹ̀ fún wọn. mo ti sọ fún wọn kó wọn wá ènìyàn ó lóun máa lọ bí kò sí ní pé kán fún wọn lé nìkan máa wá àwọn ló ní pé. ok ṣe ìgbà tó padà aláàtò dídí ibi tí mo ti wá nítorí pé àwọn bọ̀. àti àwọn ètò làánà tí wọ́n ń bá. àbí kébì náà wá àbí kí n tó padà sí. ilé ìgbìmọ̀ lọ fún ẹbí mi ní ààbọ̀ pé wọ́n wà àbí wọ́n wá kọ̀díṣẹ́ àwọn ẹbí mi ni mò ń fọ́lò wípé tí àwọn pásítọ̀ ìbá ti fi lè show up lẹ́nìí gbogbo everything tó ṣe ìfapẹ́ta I hear everything àwọn fún mi máa wé everything live nílé. bàbá ṣe mọ̀ pé ó lè ràn representative wa aṣojú ẹbí mi nìyẹn níjókòó bẹ́ẹ̀. méjì tẹ́ ẹ ti gbọ́ náà ṣé kò tó nǹkan. bàbá mi gbọ́ mi o ẹ ṣe pé ọmọ mi wà lọ́wọ́ tí ń yàbí àbí kí lè sọ ní ìsìn. mo ní ọmọ yín ó wà lọ́wọ́ ẹ̀. good òótọ́ ni tí ọ̀tọ̀ ọmọ mi bá kú àwọn ọmọ yẹn á líìfù o ṣé ẹ mọ̀ ṣá ṣé mo kúrò náà líìfù àti gbọ́dọ̀ Nàìjíríà yìí o bàbá ẹni sì máa o olódò nígbà kọ́ o ẹ máa gbọ́dọ̀ bá mi ẹ máa gbọ́dọ̀ bá mi sà màmá mi máa gbọ́dọ̀ bá mi ẹ má bínú jù bàbá bàbá mi tí ọ̀tọ̀ ọmọ tèmi bá kú ó pẹ́ ju ọdún kan ọmọ wọn fẹ́ ọkọ mi o ẹ máa gbọ́ àní ọ̀tọ̀ ọmọ tèmi lèmi ń sọ ọmọ tèmi ò lè kú kí ó kúkú kọ bí kò ṣe yíyẹ tí ọ̀tọ̀ ọmọ tèmi bá kú àwọn ọmọ tẹ̀yìn sọ pé kí mi máa ro tiẹ̀ yẹn wọ́n ní ìfilẹ̀ fún wọn o èyí tó bá di gómìnà ni wọ́n á di gómìnà ẹ o èyí so tèmi lèmi nífẹ̀ẹ́ ti ní ìsìn yìí o ẹ̀yin náà nífẹ̀ẹ́ ti ní ìsìn kí mo bá gbọ́ o olùtọ́ bí sí mi láì. gbogbo wọn báyìí kò ní pa wọn. àmín ẹjọ dáadé. àmín. ẹ bá ń gbé máìkì fún màmá ẹ bá ń gbé máìkì fún màmá kí màmá ẹ bá ń gbé máìkì fún màmá. wọ́n máa wá ikú ò ní pẹnikẹ́ni nínú àwọn ọmọ yẹn. màmá ṣe é gbọ́ sọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ ni. bàbá mo gbọ́ ní àtiwá tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n ní kí àwọn. ìgbà tẹ́ ẹ gbọ́ kí ìgbésẹ̀ wo lẹ gbé ṣé n tó dáa ni. wọ́n a ti gbà pé a jẹ̀bi sà. ṣùgbọ́n táṣìírí ò bá tú tí ó bá jẹ́ pé tó bá jẹ́ pé ọmọ wọn tí ò bá ṣe ẹ mọ̀ pé kò jẹ́ kó finúfídọ̀ rí kinní yẹn ọlọ́kàn fi kinní yẹn lé lọ́wọ́ ni tí ò bá rí ń kọ́ ṣebí ṣé ó máa lọ náà ni. bàbá tíṣẹ́ bá parí lórí ọmọ wa di gbẹ̀wù dání sọ̀hún tàbí kó di nǹkan míì. bàbá kò di gbẹ̀wù mí ń dàsí pé kọ́ máa. àìmọye gbẹ̀wù dání níbẹ̀. ṣé bẹ́ẹ̀ ni ọ̀ṣọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fẹ́ sọ di gbẹ̀wù dání níbẹ̀ yẹn tí ẹ sọ ni. ṣé bọ́ọ̀ bẹ́ẹ̀ yẹn náà. pé kọ́ máa jà mọ́ ni. ẹ ti padà bẹ́ẹ̀ stop ẹ̀ don't daddy me again. ẹ jọ ẹ ní fẹ́ẹ́ ara yín bẹ́ẹ̀ náà why you saying this ẹ ń dún títí yẹn ẹ dún tẹ̀mí ẹ mọ̀ tẹ̀mí. torí Ọlọ́run àbí máa gbọ́rọ̀ yìí tó sọ yìí náà. torí Ọlọ́run ẹ jọ nítorí Ọlọ́run. initially mo fẹ́ complete pẹ̀lú import statement yìí ó ti fún mi ní odd attitude. ẹ jọ dádì ẹ jọ ní agbára Ọlọ́run ààbò Ọlọ́run á dájú lórí gbogbo wọn. àwọn pásítọ̀ mẹ́rin ìgbà máa tọ́ ọmọ àṣẹ undertaking. wọ́n máa wá. ọmọ àṣẹ undertaking. dádì wọ́n máa wá ẹ jọ sà. tó bá sún ìfúkọ̀ tí ayan bá jẹ lẹ́sẹ̀ ayan
ayán ò ní jẹ yọmuyọmu ò ní jẹ ẹnikẹ́ni nínú wọn yọmuyọmu ò ní jẹ ẹnikẹ́ni nínú wọn ní agbára Ọlọ́run ẹ jọ̀ọ́ dájú mi. ìdí tí àwọn pásítọ̀ tí wọ́n fi wá rèé o ìdí tí wọ́n fi wá rèé o ẹ gbọ́. ẹ káàárọ̀ mà ẹ lẹ́ mọ̀ ìní ọjọ́ àánú ẹ ra àánú gbà ayé ò ní bá ti ń jẹ́ wọn ò ní faṣọ ìyá mọ́ yín lára bẹ́ẹ̀ ló máa rí Jésù Olúwa wa ẹ wo àǹtí ẹ lọ́jọ́ kò yín ẹ fògólẹ̀ kò ń gbọ́ràn wọn ní ọkọ wọn ó ti bá mi sọ lọ́jọ́ kọ ẹ ògo gbogbo tí ò yẹ kó o kó sáyà ló ń kó sáyà àwa táwa wà níbi táwa wà níbi iṣẹ́ àwa ń sẹ́ẹ̀tì nǹkan ìwọ ọlọ́run tó fẹ́ jà fún ẹ báyìí ni àbí ọlọ́run yóò jà fún ara ẹ kókó lọ jókòó ẹ filẹ̀ ẹ jẹ́ kó lọ jókòó ara ẹ jẹ́jẹ́ kó má wo bẹ̀ rárá ajá tí wọn ò fi ṣọ́ ògún pa ábílẹ̀ tí ṣètò fi ṣọ́ ògún gangan ṣógun ò ní padà ní àṣìṣe tó máa ṣe náà là ń lé gbogbo àwọn tó kò mọ̀ pé wẹ́rẹ́wẹ́rẹ́ ni kàn jẹ́ lé kó farabalẹ̀ o kó má parẹ́ ọmọ kékeré rẹ̀ ni o God bless you. wẹ́rẹ́wẹ́rẹ́ nìkan jẹlé ẹ̀dínmú ajá tí wọ́n fi ṣọ́ ògún pa bìrìntà sí ajá tá a fi ṣọ́ ògún kò sì mọ̀ pé wẹ́rẹ́wẹ́rẹ́ nìkan jẹlé. ẹni ẹ̀ ń bẹ dádì ká bá yín bẹ̀ wọ́n kí gbogbo àgbáyé bá yín bẹ̀ wọ́n tó bá yẹ pé ẹ̀yin ni ọkùnrin tí àwọn ọmọ yín ṣe bẹ́ẹ̀ kí lẹ́ ṣe. ìbéèrè tẹ́ béèrè yẹn wọ́n béèrè lọ́wọ́ mi ní last week. bó lẹ ṣe jẹ́ gan ma. èmi ni mo bí ògo. ẹ̀yin ni ìyá ìyàwó. ok tó bá yẹ pé ẹ̀yin lẹ bí ọmọ tiwọn kí ògo wájú ọmọ tiwọn kógo wá ṣe bẹ́ẹ̀ fọmọ tí kí lẹ́ ṣe. ẹ ṣeun mo máa bínú mo ti sọ fún wọn lọ́sẹ̀ tó kọjá nígbà tí alàgbà wa ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ pé màá bínú pé ṣùgbọ́n ẹ̀sùn mọ́ kí ni ẹ dé wọn wá. tí mo bá ti rí ẹni bí ẹni èèyàn bí èèyàn tó bá mi dá sí pé wọ́n á gbọ́ ẹ̀bẹ̀ mi náà ni. wípé ẹ náà tó bá yẹ pé ẹ̀yin ni ẹ sọ pé ẹ máa bínú tó bá yẹ pé ẹ̀yin ni ẹni ìyá ọkọ pé tó bá jẹ́ mi ni ìyá ọkọ ẹ máa bínú pé ṣùgbọ́n tí mo bá dẹ̀ ti rẹ́ ni bèmí gẹ́gẹ́ bí ènìyàn pé mo ní màá gbọ́ ẹ̀bẹ̀ pé mo wá ní kí dádì kan jọ kan dáríjì mí tí a jọ fi sọ̀rọ̀ lórí ọmọ yẹn tó bá ṣe lórí alẹ́ wọ́n sọ ọ̀rọ̀ díẹ̀ fún mi tí mo gbọ́ nítorí kò ń ṣe gbogbo ọ̀rọ̀ wọn là ń gbọ́ ẹ̀gẹ́ ti pọ́ìntì mi so ìgbà tán wá sọ ọ̀rọ̀ tán sọ lálẹ́ wọ́n bi mí pé ṣé mi ò gbọ́ mo wá sọ fún wọn ẹlẹ́jọ́ máa ń ṣàì tó dùn rò ni a gbọ́ rárá. gbogbo ètò ẹ wá ń gbọ́ tẹ̀ ń gbọ́ nǹkan. eléyìí tí a gbọ́ yìí gẹ́gẹ́ bí àwọn pásítọ̀ tẹ́ mẹ́sàn-án ni wọ́n máa gbàdúrà fún wọn kíjà má sí ni. pásítọ̀ wo. ṣẹ́rí ó dàbí mọ́mí ẹni sùúrù sà ẹ jẹ́ kí n sọ̀rọ̀ mi ó dàbí ẹni pé àwàdà tán máa ń ṣe wọ́n ṣe wọ inú ọ̀rọ̀ tán sọ yẹn. mọ́mí. sa bọ́n ṣe máa ń sọ̀rọ̀ nìyẹn. kógo stop gbogbo tó ń ṣe yìí kó jókòó kó lo nọ́mbà 6 ẹ̀ sẹ́yìn ẹ̀ kó lò ìjà yìí kì í ṣe tiẹ̀ kò ń ṣe tiẹ̀ kó lo jókòó ààrẹ kó ń distract attention mi ni kó farabalẹ̀ náà. ẹ káàárọ̀ mà ẹ lẹ́ mọ̀ ìní ọjọ́ àánú ẹ ra àánú gbà ayé ò ní bá ti ń jẹ́ wọn ò ní faṣọ ìyá mọ́ yín lára bẹ́ẹ̀ ló máa rí. ábílẹ̀ tí ṣètò fi ṣọ́ọ̀gùn gangan ṣọ́ọ̀gùn ò ní padà ní àṣìṣe tó máa ṣe náà là ń lé gbogbo àwọn tó kò mọ̀ pé wẹ́rẹ́wẹ́rẹ́ ni. ẹ̀dùn ìbá máa bó ni ẹ sọ pé ṣé aláwàdà yín ni Pastor Fire. mi mọ̀ wọ́n rí òun náà ló fún mi nọ́mbà wọn. àwàdà màmá àwàdà wà ní Pastor Fire ń ṣe tẹ́ ẹ sọ pé wọ́n fi ń ṣàwàdà ni. èèyàn sọ ṣé ẹ lè gbọ́yìn kíyàn sọ fún ọmọ tọ̀dọ̀ tiyín wípé kí
ìkejì ẹ kọ́kọ́ rẹ farabalẹ̀ o kó má wọrí o kó kàn máa kó máa wo o kó mọ̀ pé ajá tí wọ́n fi ṣọ́ ògùn pa o dèpòdèpò yìí tó fi ṣọ́ ògùn o kò má mọ̀ pé wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí nìkan máa jẹlé tẹ́ fi jẹ́ pa tẹ́ fi bayé ọ̀tá rẹ̀ jẹ́ ẹ wá ní wọ́n ń ṣeré ni ẹ lọ́rọ̀ àwàdà ni. ọmọ bo ni yín màmá ọmọ bo ni yín níbo lógùn state níbo lábẹ́òkúta Abẹ́òkúta gangan ẹ kulẹ̀ má sọ̀rọ̀ mọ́ ẹ bá tún sọ ẹ tún bá ọ̀rọ̀ jẹ́ ni ẹ tún bọ̀ ọ̀rọ̀ jẹ́ ẹ bá tún sọ̀rọ̀. mo mọ̀ kó yẹ kí ògo àbí ògolúwa náà yẹ kó máa gbọ́ ní South Africa tó sọ́ni ìjọba gbé nìsín náà ni. ẹ wá mọ ọkọ tó wá fọ́nì jù ó wá nígbà tí o rí pé ó dààmú ọkọ ẹ̀ jù ọkọ wa lọ sí court ó lọ gba I think bóyá kọ́dà ẹ̀ ṣá ó ní orúkọ kan tó ń pè lọ́hùn wọ́n wá fún àwọn ọlọ́pàá ní ìwé yẹn pé kọ́ wá fún ní ìwé pé kò sign pé òun ò ní threatening ọkọ ẹ̀ mọ́ ẹ jọ stand ọkọ wa fún ní ìwé yẹn ó sign immediately ó wá forward àwọn tó wá fún ìwé yẹn forward ẹ̀ sí mi ní ibà bí mo ṣe ní kí ni n bá pè àyè mi ṣe ti já mo ní kí ló dé ó ní nǹkan tí ọmọ mi ṣe ni yóò. kékeré ìyàwó ló sẹ̀ǹdẹ̀ sí. mo ní sórí nǹkan tí mo ń bẹ̀ ẹ́ sọ mo sọ fún ẹ pé àpè ní ìsìn jẹ́ kí n sáré pé n bá pé ọkọ fóònù ọkọ ti kú n bá mú ìyàwó pé bí ìyàwó ṣe snub mi ni níbi tí mo ti ń bá sọ̀rọ̀ ọkọ kọ́ọ̀tù fún mi méjì ni mo fi gbogbo ẹ̀ hàn àwọn òbí ìlàlẹ́ yìí náà more than 20 calls mo fún ògbé kọ́ mi mọ́dé mi ìdọ̀yẹ yàwó náà àfìgbà tí máa di bíjọ́ kẹta bíjọ́ kẹrin tọkọ pè mí pé ṣé mo kò tí káwọn ọmọ kò le àtò ń fún ara ẹ̀. ó ti kún ilé àtọmọ báyìí. àtọmọ mo ní ìpínlẹ̀ ọkùnrin ọgbà. kí ló sọ pé ọkọ yín gan ṣe àbẹ ọmọ yín gan kí ló sọ pé ó ṣe gan. nǹkan tó ń sọ ní ìsìn fáwọn tí mo gbé àwọn pẹ́ẹ́tẹ̀ ni pé ẹ̀rù ń bà ló fi sápò lé fọkọ ẹ̀. kó tó di pé wọ́n ó rán wọn ní iṣẹ́ tó ń rán wọn yìí kí ló sọ pé ọmọ yín ṣe. kò tó pọ́ìsì kan sọ. kí ló sọ pé ó ṣe kí ló sọ pé ọkọ òun ṣe fún yín olóńnà òun. ok ọkọ wa fi yé mi pé ok òun fi lélẹ̀ fún nígbà tó ń fi lélẹ̀ fún ṣé níbi tó ń gbé wà tó ń gbé fi lélẹ̀ fún sí lòun tó tún náwó wá lù nílé ni àbí báwo ló ṣe ní òun tí wàá náwó lù ẹ bá wà nìyẹn ẹ rí pé èèyàn ń lù yín èèyàn yẹn wá fi lélẹ̀ fún yín olóògbé hòtẹ́ẹ̀lì wọ́n ló tẹ̀ for almost 2 months ẹ ń gbọ́ mi nìsín ẹ wá tó wá sí ń claim pé ẹni yẹn tún lù yín fáwọn òbí títí yín. kí ló ń bà yín nú jẹ́. má ẹ ti bẹ̀ wọ́n. mi àwa ò gbọ́ yín. mo ti bẹ̀ bàbá mi fẹ́ wá sórí afẹ́fẹ́. ok. mo kọ́ báyìí àwọn máa gbọ́ nílé ní fífẹ́. tọmọ yẹn bá wá ok. ìwọ kò lè ṣe ọmọ yẹn because ká ní mi ì bá wọn gbé ẹ bá wọn sáré oògùn. no mi ì bá sáré oògùn níwájú ọlọ́run àtẹ̀yìn ẹni yìí ẹni yìí mi ì bá wọn gùn kankan ẹni yìí gan wípé ìjọ yẹn náà bóyá náà fẹ́ ṣe ìràpadà. kí ni ìtumọ̀ pé àwọn photos tí wọ́n sẹ́ndì sí yín tẹ́lẹ̀ ẹ máa lọ bá wọn print ẹ̀ kí lẹ fẹ́ fi ṣe. fọ́tò yẹn kí lẹ fẹ́ fi ṣe. níwájú ọlọ́run àtẹ̀yìn mo wá ní fọ́tò tọkọ àti ìyàwó náà ni wọ́n wá ní irọ́ wípé irú ìjà tí mo náà jà yẹn pé wọn ò ní lè jà mọ́ kan tó mo lọ fọ fọ́tò nìyẹn mi ì mọ̀ pa ẹ̀. kí ni ìtumọ̀ ẹnu àjẹ́ kì í ṣẹ̀jẹ̀. mi fò sọ̀rọ̀ ni pé tó ṣe wà yẹn ẹ dúró sà níwájú ọlọ́run àti èèyàn nǹkan tí mo fi sọ ni wípé ẹni tó ní kí n lọ náà pásítọ̀ tó ní kí n lọ bá owó pé bí àmì lọ bá lẹ́ni mi ti lọ bá wọn mo lè ṣe ju yẹn lọ so wọ́n gbá yẹn kéré tí pretend ni I swear to God gbogbo àwọn ọ̀rọ̀ yìí ẹ ń sọ fatafata mi báyìí ẹ wá dé ìsìn ẹ ń pretend ni
I'm not pretending. Àkàrà tú epo ni. Àkàrà padà tú epo ni. Ẹ mọ̀ bó ṣe mi pretend. Mi pretend. Fọlọ́n ṣẹlẹ̀ rè. Báyìí kọ́ lẹ ṣe rí. This is not you. Sẹ́yìn rè. Èmi rè. Àyíkọ́. Duplicate yín lẹ́yìn sẹ́yìn. Original yín ló sọ̀rọ̀ yìí. Ṣé ká tún play? Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Ṣe rí tóun ṣe máa ń sọ̀rọ̀ fún mi nǹkan tó dẹ̀ fà á torí pé nǹkan ṣe ṣẹlẹ̀ sí mi alẹ́ yìí àwọn ọ̀rọ̀ tí dáàdi iṣẹ́ wa ń sọ. Ẹsẹ̀ ń gbọ́ ni. I swear to God ká ní àwọn ọ̀rọ̀ yẹn wọ́n ti sọ létí mi kò dẹ̀ kí n ṣọmọ tó máa ń ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn nílé mo wá fi ń wò so second daddy wa ń sọ wípé ó ti change mind ṣégbà tó dọ̀hún yẹn ló yàwọ́ bẹ̀ because ojú ọmọ tó yẹ pé ìgbà tó wà ń bí jókòó síbẹ̀ yẹn. Nígbà tẹ wàá mọ̀ bẹ́ẹ̀ tẹ̀yin náà ẹ̀yin ẹ̀ máa wulẹ̀ ẹ̀ wò tábà ti ń pẹ́ tẹ bá fẹ́ máa fi rọ́ tẹ fẹ́ máa fi tọ̀rọ̀ kan ṣe ẹ̀ tún máa já sínú ẹ̀gbin ni o màá kàn máa play ẹ̀ lọ ni o màá máa play ẹ̀ lọ ṣé kí n play ẹ̀ ṣé kí n play ẹ̀. rárá ẹjọ́ mi ì fi wọ́n tún ọ̀rọ̀ ṣe. ẹ bẹ́ẹ̀ lẹ sọ̀rọ̀ nísìnyí tẹ́ni kó send 100,000 kíní kan owó yẹn lẹ́ máa dóde kó ṣe sùúrù kódà kó jẹ́ pé tí chọ́ọ̀chì bá wà ládùúgbò ó lè lọ sí chọ́ọ̀chì yẹn kó wà ń bẹ̀ tí ẹ bá dẹ̀ ti ń àwọn tó bá fẹ́ pè yẹn ni kó máa pè kó máa pretend ṣó mọ̀ pé ẹnu àjẹ́ kì í ṣẹ̀jẹ̀ ṣó dẹ̀ mọ̀ pé fọ́tò yẹn kókó wa tó bá yẹ pé kí wọ́n gun lálẹ́ yìí náà ni ẹ wà ń bẹ̀ báyìí tí wọ́n fi gun ni ẹ̀yin lẹ sọ̀rọ̀ ẹ wo tóun tẹ fi sọ̀rọ̀ lórí fóònù yẹn ẹ wo tóun tẹ fi sọ̀rọ̀ nísìn ó jánu ni nà. ẹ bá mi bẹ bàbá. ẹ má tún wá excuse kankan kẹ ẹ máa wá sọ pé bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kọ́. bàbá mi. bàbá. ṣé mi nǹkan tó lè. ẹ̀sùn mọ́. ǹjẹ́ mo nǹkan tó lè bomi pa kí ni díẹ̀. kí ni. nígbà tí wọ́n ní ìsìn tó ti kọ́ àwọn ọkùnrin lé nísìn àbá ọmọ sísanwó school àwọn ọmọ títí di December sílẹ̀ owó ń waste owó ilé ó ti sanwó ilé títí di October owó ń waste èyí ilé kò gbé èyí àwọn ọmọ wọn lọ sí school ẹ̀ ń gbọ́ sà. àgbọ̀yé. màá rọ̀ yín o kó báyìí pé a máa kó gbé nǹkan tán lẹ̀ mi ò bá yín pòwe yẹn o ìbí màá máa rún o grace kan tí mo fẹ́ fún wọn ni wípé kọ́ pé ọmọ wọn tó bá mọ̀ pé òun ò lè padà sí ilé káwọn ọmọ mi máa lọ kàwé ó ti yé kó rọra kọ́ àwọn ọmọ fún bàbá wọn kí bàbá wọn gba maid tó ti ń tọ́jú àwọn láti ilẹ̀ kó gbà wọ́n àti ilẹ̀ náà òun kọ́ ń tọ́jú àwọn ọmọ o ọkọ ẹ̀ gbọ́ ọmọ ọ̀dọ̀ fún ni o mi ò gbọ́dọ̀ ẹ̀rí ní òyìnbó ọkọ ẹ̀ tó gbóyìnbó fún tó ń ṣiṣẹ́ fún ni o ẹ̀ ń gbọ́ sà. ẹbí Yorùbá lòun. Yorùbá lòun o ọkọ wa gba òyìnbó fún un. o ti gbọ́ ọmọ ìlú ọ̀hún fún un. Wow. o ti yẹ yín nìsín òun kọ́ ló ń tọ́jú ọmọ o ní ibi kó jí kó wẹ̀ kí àwọn mi wẹ̀ kó tán kó tó mi lè bínú sí o òyìnbó ló ń gbọ́ oúnjẹ fún wọn kó gbọ́ ọmọ fọ́kọ́ kókó gba méjì ẹ̀yẹ jẹjẹ kó máa tọ́jú àwọn ọkọ máa mọ̀ lọ sí skul nǹkan tó mọ̀ tọ́ lọ́wọ́ yín nìyẹn tó bá ti lè ṣe é fún mi ọ̀rọ̀ ti tán. ẹ gbọ́. dadi yes. ṣe rí nípa ọ̀rọ̀ yẹn mi ìmọ̀ pa ẹ̀ lọ. Alhaji Ògùdù ìyá ẹ̀rí àṣẹ ọ̀rọ̀ Pastor Fire ẹ̀yin márààrún afẹ́rí yín lágídígbò afẹ́rí yín lágídígbò Pastor Orowọlé Alhaji Ògùdù ìyá ẹ̀rí àṣẹ ọ̀rọ̀ Pastor Fire a máa fẹ́ rí yín lágídígbò ní Kétu ní Pastor Fire wà àṣẹ ọ̀rọ̀ Kétu làwọn náà wà ìyá ẹ̀rí Kétu làwọn náà wà Alhaji Ògùdù wọn lé Ògùdù làwọn wà Pastor Orowọlé ẹ̀yin márààrún a fẹ́ rí yín lágídígbò ẹ ṣeun. Jímọ̀ ẹ ṣeun ẹ bá wa pe àwọn náà ẹ bá wa pè wọ́n ó ṣe kókó ó ṣe pàtàkì o mọ́mì
ẹ bá wa pe Pastor Fire àṣẹ ọ̀rọ̀ ìyá ẹ̀rí Alhaji Ògùdù àti Pastor Orowọlé nọ́mbà Orowọlé. Yes yes kò sí wàhálà wọ́n ti pè yín àti send letter sí yín gbọ́ngbà tẹ ní bó ló ṣe á jẹ́ ṣé bàbá ọmọ wa wọ ọmọ rẹ̀ kí nǹkan ó ṣe tó bá yẹ pé iṣẹ́ mi tó wá gbélé yín lọ́wọ́ ẹ wá sọ a máa retí yín o Pastor Fire àṣẹ ọ̀rọ̀ ẹ má tún wá excuse kankan kẹ máa wá sọ pé bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kọ́. kì í ṣe ọlọ́run elédùnmarè tó dá wa kò dẹ̀ ń ṣe áńgẹ́lì kò sí ìgbà tí wọn ò ní hùwà bí ẹlẹ́ran ara gbogbo èyí tó ń ṣẹlẹ̀ yìí